Ọba Joseph Olúgbénga Olóyèdé ni wọ́n ń wá láàfin báyìí. Ó ti tó bí oṣù mọ́kànlá báyìí tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti dá Ọba Olúgbénga Joseph dúró sílùú Amẹ́ríkà. Túpetúpe náà ni ọkàn àwọn aráàlú Ìpẹ̀tù ò balẹ̀ níbi ọba wọn kò ṣe sí nílùú fódìdí oṣù mọ́kànlá. Bàbá rẹ̀ èèyàn tó bá wọnú ìlú tó jójú tó yàtọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìlú apalọ́lọ́ ni wọ́n á máa wò pé kí ló tún ṣẹlẹ̀, ìwo la tún rí gbọ́, torí pé láti bí oṣù mọ́kànlá ó náà ni ọba aládé tó jẹ́ Ọba Joseph Olúgbénga Olóyèdé kò ti sí lórí àpèrè. Àwọn ètò tó sì yẹ kí wọ́n ṣe láti bí oṣù mọ́kànlá ọ̀hún ó náà ni wọ́n fi ọ̀pọ̀ wọn sílẹ̀ láìṣe, bí ọdún Egúngún, ọdún Edi àtọdún Ọbàtálá àtàwọn ọdún míì tó ṣe pàtàkì tó yẹ kán ṣe nílùú ó náà ni wọn ò lè ṣe o. Ìpẹ̀tù tó jẹ́ ìjọba ìbílẹ̀ Ifẹ̀ North ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó náà ni wọ́n wà ní àìbalẹ̀ ọkàn nítorí ọba wọn Ọba Joseph Olúgbénga Olóyèdé èyí tí ò sí ńlé. Ohun tá a gbọ́ ni pé ìjọba ìlú Amẹ́ríkà ó náà ló dá ọba náà dúró sílùú Amẹ́ríkà ìyẹn nínú oṣù kẹta ọdún tó kọjá ni wọ́n ti ń retí ọba náà láti wá sílé padà nítorí àwọn àṣemáṣe ohun ìwà bàjẹ́ tí wọ́n ká mọ́ ọba náà lọ́wọ́ nílùú Amẹ́ríkà. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú la gbọ́ròyìn kan pé ìránṣẹ́ Ọlọ́run tá a mọ̀ sí pásítọ̀ Edward Abiodun Olúwaṣọ̀mí ó náà pẹ̀lú wà nínú àwọn tíjọba ilẹ̀ Amẹ́ríkà kó sí gbàgà báyìí láti wá sọ ohun tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe gbá òyìnbó òun pẹ̀lú ọba ìlú Ìpẹ̀tù bí wọ́n ṣe lu owó òyìnbó ní kókó, ìyẹn owó tí wọ́n yà sọ́tọ̀ láti ná fún COVID-19 ìyẹn ní 2020 nígbà tí COVID-19 gbòde nígbà náà. Ìwádìí jẹ́ kó yé wa pé ọba Onípẹ̀tù tìlú Ìpẹ̀tù Ọba Joseph Olúgbénga Olóyèdé òun pẹ̀lú Edward Abiodun Olúwaṣọ̀mí àwọn méjèèjì ni wọ́n jẹ́ ọ̀rẹ́ pàtàkì. Àwọn méjèèjì pẹ̀lú àwọn náà sì ni wọ́n jọ ń jẹ́jọ́ nílùú òyìnbó ìyẹn pẹ̀lú FBI, àjọ tó ń rí sí ìwádìí ìyẹn Federal Bureau of Investigation ìyẹn nílẹ̀ Amẹ́ríkà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọba yìí la mọ̀ pé ìlú Amẹ́ríkà ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fi jọba ní 2018. Ìròyìn tá a gbọ́ fi yé wa pé ọba yìí àti Edward Abiodun Olúwaṣẹ̀san ni wọ́n ń jẹ́jọ́ kan náà tó sì jẹ́ sí pé ó ní í ṣe pẹ̀lú jìbìtì tí wọ́n lu òyìnbó nígbà náà. Àwọn méjèèjì pẹ̀lú ni wọ́n jọ mú láti wá sọ ohun tí wọ́n mọ̀ nípa owó tí ìjọba fi síta fún àwọn èèyàn láti lò láti ná, pàápàá jùlọ àwọn olókoòwò kéékèèké, àwọn ọlọ́jà kéékèèké, ó tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà pè ní owó ìrànwọ́ láti ran àwọn èèyàn lọ́wọ́ nígbà náà. Àwa ń sọ fún wọn pé àwọn méjèèjì pẹ̀lú ni wọ́n ń jẹ́jọ́ tó jẹ mọ́ ara wọn ìyẹn nílùú Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí ọba Ìpẹ̀tù ìyẹn Ọba Joseph Olúgbénga Olóyèdé ṣe bá rìnrìn àjò rẹ̀ lọ sílùú òyìnbó, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló rò pé òun ó rìnrìn àjò òun lọ sílùú òyìnbó ìyẹn ní ọdún tó kọjá ní oṣù kẹta, tí ò sì mọ̀ pé àwọn ìjọba Amẹ́ríkà ti ń retí rẹ̀ pé bó bá ṣèèṣì wá Amẹ́ríkà kì yóò padà mọ́ àfi tó bá parí ẹjọ́ tó ń jẹ́ pẹ̀lú ìjọba Amẹ́ríkà ìyẹn Federal Bureau of Investigation FBI. Nígbà tí ìjọba Amẹ́ríkà tí wọ́n mú Pastor Edward Olúwaṣẹ̀san, gbogbo àwọn èèyàn Amẹ́ríkà ò rò sí torí pé wọ́n gbàgbọ́ pé olùṣọ́ àgùntàn tó bá ń kọ́ àwọn èèyàn lẹ́sìn tó sì ń kọ́ wọn nípa bí a ṣe lè jẹ́ mímọ́ àti olótìtọ́ ènìyàn pàápàá síjọba Amẹ́ríkà, òun ló máa ń jẹ́ ìwàásù rẹ̀ lọ́pọ̀ ọgbà, léyìí tí ó máa ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣíṣe ojúṣe fún Ọlọ́run àti jíjẹ́ olótìtọ́ ọmọnìyàn òun náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ tá a fi lè borí ohun gbogbo ní ìgbàkúùgbà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, pásítọ̀ yìí tó jẹ́ Edward Abiodun yìí ló jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ọba Ìpẹ̀tù. Àwọn méjèèjì pẹ̀lú ni wọ́n sì ń káwọ́ mọ́yìn rojọ́ ìyẹn nílùú Amẹ́ríkà. Mo sọ fún aṣáájú pé ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n fi kan àwọn méjèèjì ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀. Pásítọ̀ yìí ìyẹn Edward
Pastor Edward yìí la gbọ́ pé ó ní chọ́ọ̀chì kan ní Amẹ́ríkà. Chọ́ọ̀chì ọ̀hún tóbi púpọ̀ tí ó wà ní Cleveland, Ohio, ìyẹn nílùú Amẹ́ríkà, tó pe orúkọ ìjọ náà ní Treasureland Christian Church, ìyẹn ní Ohio nílùú Amẹ́ríkà. Òun pẹ̀lú sì ni aláṣẹ àti olùdarí ìjọ náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tún ní ẹ̀ka ìjọ kan náà tó wà ní Ṣómólú nílùú Èkó ń bí yìí. Ẹ̀ka méjì náà ni ìjọ tó ní. Bó ṣe ní ìjọ òun l'Amẹ́ríkà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ní ìjọ òun ní Nàìjíríà nílùú Èkó, ìyẹn Treasureland Christian Church tó wà ní Ṣómólú l'Ékòó. Nígbà tí ìjọba Amẹ́ríkà kọ́kọ́ fi ìwé yìí léde pé ọba Ìpẹ̀tù lọ́wọ́ nínú ìwà mọ̀gòmọ́gọ́ àti ìwà lílu owó Amẹ́ríkà ní pópó, ọba yìí dákẹ́ látìgbà náà kò lè fọhùn. Àbí kí ni ti ọba tó dákẹ́ nígbà náà tí ò lè sọhùn? Tó bá jẹ́ pé ọ̀rọ̀ náà, ajẹ́rìí ọ̀rọ̀ náà kò sí mọ́ lórí rárá, ọba ti fọhùn á sì ti sọ̀rọ̀ bọ́rọ̀ náà ti jẹ́. Àwọn ẹ̀sùn tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà fi kan Olúwaṣánmí nìyí. Wọ́n sọ wípé ní oṣù keje ọdún 2020, náà ni ìjọba ilẹ̀ Amẹ́ríkà fún un ní owó tùlùtùlù kan láti fún àwọn èèyàn ẹ̀, àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ nígbà tí tsunami COVID ṣẹlẹ̀ nígbà náà, èyí tó ń pa àwọn èèyàn nípakúpa. Ìwọ̀nba àwọn ènìyàn tó kù nígbà náà, náà ni ìjọba Amẹ́ríkà fún un ní owó yìí, owó tó tó mílíọ̀nù $4. Náà ni owó tí a gbọ́ pé wọ́n fún Pastor Edward Olúwaṣánmí. Ohun tá a gbọ́ ni pé lẹ́yìn èyí ni Pastor Olúwaṣánmí dá iléeṣẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀. Ìyẹn àkọ́kọ́ ó ní Dayspring Property Incorporated. Lẹ́yìn èyí ló dá Dayspring Holdings sílẹ̀ nígbà náà. Lẹ́yìn èyí ó náà ló dá iléeṣẹ́ kẹta èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Dayspring Transportations ló dá sílẹ̀ nígbà náà. Ìwádìí jẹ́ kó yé wa pé lára owó tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà fún un láti fi ṣe ìrànlọ́wọ́ ìgbógun ti COVID nígbà náà, àti èyí tó fún un láti fún àwọn èèyàn fún okòwò kéékèèké lẹ́yìn ìgbà tí ogun COVID ṣẹlẹ̀ nígbà náà, la gbọ́ pé pásítọ̀ yìí lu owó náà ní pópó. Ìjẹ́jọ́ kan náà, òun náà sì ni ọba Ìpẹ̀tù, ọba Joseph Olúgbénga Olóyèdé tí wọ́n jọ ń jẹ́ nílẹ̀ Amẹ́ríkà. Ǹjẹ́ lórúkọ iléeṣẹ́ yìí, òun náà ni pásítọ̀ yìí fi gbé àwọn owó náà jáde ní àkàtà Amẹ́ríkà. Wọ́n wá fi ẹ̀sùn kan pásítọ̀ náà pé ó gbé owó ọ̀hún jáde lọ́nà ìrú. Àkọ́kọ́ ni pé ó dá àwọn orúkọ èyí tí kò sí nínú ìwé ní àwọn orúkọ tó kọ fáwọn òyìnbó nígbà náà, tó fi gbé òbítíbitì owó yìí jáde látọ̀dọ̀ àwọn òyìnbó. Nípa bẹ́ẹ̀ ló náwó náà táwọn ọmọ ìjọ kò sì mọ̀. Nígbà tó di oṣù kẹsàn-án ní ọdún 2020, òun náà ló ra ilé kan àrà ọ̀tọ̀ Suffering Road South èyí tó wà ní Ohio, ló ra ilé náà pamọ́ sí nígbà náà, tó sì wà lára ilé tí ìjọba gbà lọ́wọ́ ẹ̀ nígbà tí ìgbẹ́jọ́ sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ náà. Ǹjẹ́ nígbà tó di ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2021, la gbọ́ pé ó taari mílíọ̀nù $1 sínú àkáǹtì iléeṣẹ́ rẹ̀ kan èyí tó pè ní Dayspring Transportation. Nígbà náà, iléeṣẹ́ ọlọ́pàá yìí tí ń bẹ l'Amẹ́ríkà, FBI àti àjọ tó ń rí sí àwọn ìwádìí nípa ìṣòwò Amẹ́ríkà mọ̀kùmọ̀kù, wọ́n ti gba owó tó tó $600,000. Lẹ́yìn èyí ni wọ́n gba $20,000 lọ́wọ́ ẹ̀ nígbà náà. Ìyẹn owó tí wọ́n bá nínú àkáǹtì rẹ̀ lásìkò tí wọ́n ń fẹ̀sùn kàn án. Ohun tá a gbọ́ náà ni pé ní 2020 títí sí 2022, òun náà ni wọ́n fi gbá òyìnbó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí wọ́n rọ́wọ́ tó ọba Ìpẹ̀tù, ẹ̀sùn tí wọ́n fi kàn òun náà ni pé ó jí owó Amẹ́ríkà kó, ó ṣe wọ́n ní gbájúẹ̀. Ìkẹta ni pé ó jà wọ́n lólè nílùú Amẹ́ríkà. Òun náà ni ẹ̀sùn tí ó ń jẹ́ lọ́wọ́. Ewu tó wà ń bẹ̀ náà ni pé ó ṣeéṣe o kí ẹ̀sùn yìí kókó bá àwọn kan tí wọ́n jẹ́ àwọn èèyàn pàtàkì láwùjọ pàápàá nílẹ̀ Yorùbá. Bí àwọn òyìnbó bá rí ẹni tó jẹ́ ọba, àbí wọ́n rí ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ọ̀wọ̀ ni wọ́n fi máa ń wọ̀ wọ́n.
wọn kì í gbàgbọ́ pé wọ́n lẹ́bọ lẹ́rù. wọ́n bá sì rí àwọn tí wọ́n jẹ́ bí ọba aládé nílẹ̀ Yorùbá, wọ́n gbàgbọ́ pé ẹni tó mọ̀ nípa àṣà tí kò sì lè jalè, bẹ́ẹ̀ sì ni kò sì lè jẹ nǹkan tó ṣe lòdì sí àṣà alẹ̀, pé kéèyàn tó lè jẹ olórí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìwà rere láwùjọ, ẹni tó ṣe fi ọkàn tán àti oníwà tútù bí àdàbà. ṣùgbọ́n bí àwọn ènìyàn wọ̀nyí ṣe ń hùwà nílẹ̀ Amẹ́ríkà, ó jẹ́ ohun tó kọ ìjọba Amẹ́ríkà lóminú, pàápàá ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó sì jẹ́ ẹni tó láàmìlaka tó gbayì tó sì gbajúmọ̀ ìyẹn nílùú Amẹ́ríkà, tí wọ́n káwọn ẹ̀sùn báyìí mọ́ lọ́wọ́. á jẹ́ kí òyìnbó má gbàgbọ́ nínú àwa tá a jẹ́ dúdú mọ́, tó sì jẹ́ sí pé lọ́pọ̀ ọgbà ló máa jẹ́ àtakò fún wa nígbà tí ẹ̀tọ́ ẹ̀ bá dé. Olúwaṣánmi yìí la gbọ́ pé ó jẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà, tí ìjọba tó sì ń gbọ́ ẹjọ́ rẹ̀ sì gba ìwé ìrìnnà rẹ̀ méjèèjì lọ́wọ́ rẹ̀ títí yóò fi parí ẹjọ́ tó wà níwájú wọn. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀bọ́ ṣe sorí pẹ̀lú ọba alápẹ̀tù tìlú Ìpẹ̀tù, ìyẹn ọba Joseph Olúgbénga Olóyèdé, tóun pẹ̀lú ń jẹ́jọ́ kan náà pẹ̀lú ti Edward ní FBI pẹ̀lú ìjọba Amẹ́ríkà. ọba Olóyèdé la gbọ́ pé ó gorí àpèrè bàbá rẹ̀ ìyẹn nínú ọdún 2018, ṣùgbọ́n tá a gbọ́ ni pé nígbà tó di ọdún 2020, òun náà ni ìṣòwòlú mọ̀kùmọ̀kù yìí ló wáyé látọwọ́ rẹ̀ nígbà náà. ohun àbùkù ńlá ni yóò jẹ́ fún àwọn ọba nílẹ̀ Yorùbá, nítorí pé ojú tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà fi ń wò wọ́n, ojú ọ̀hún ṣeé ṣe kó yàtọ̀ láti má máa jẹ́ kí wọ́n ní àwọn àǹfààní kan sí àwọn nǹkan kan tó ṣe pàtàkì nígbà náà. ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní ọmọ náà là á rán síná, òun náà ni wọ́n fi rán ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run láti fún àwọn ènìyàn rẹ̀ ní owó mádójútòfò yìí lásìkò tí COVID-19 wáyé ìyẹn nílẹ̀ Amẹ́ríkà. ṣùgbọ́n ó jẹ́ ohun tó ṣe ni láàánú pẹ́ni tó jẹ́ General Overseer fún ìjọ èyí tá à ń pè ní Treasureland Christian Church, òun náà ni ìjọba Amẹ́ríkà fẹ̀sùn kàn pẹ̀lú ọba Ìpẹ̀tù èèyàn nì ọba Olúgbénga Joseph Olóyèdé pé wọ́n lu àwọn owó wọ̀nyí ní kókó, wọ́n sì kó sápò ara wọn. nígbà tí pásítọ̀ Olúṣẹ̀san náà lówó títí ẹ̀ láti fi dá iléeṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ sílẹ̀, ìyẹn Dayspring Property Incorporated pẹ̀lú Dayspring Holdings àti Dayspring Transportation, òun náà ni ọ̀nà wọ̀ ọ̀hún sí, léyìí tó ń fi dá ìjọba Amẹ́ríkà lójú nígbà náà pé òun lo owó ọ̀hún gẹ́gẹ́ bí ìjọba Amẹ́ríkà ṣe sọ pé kóun ó lò ó. nígbà tó di ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2021 la gbọ́ pé ó taari mílíọ̀nù kan dọ́là sínú àkáǹtì rẹ̀, ìyẹn àkáǹtì iléeṣẹ́ rẹ̀ èyí tó pè ní Dayspring Transportation. nígbà tí ìjọba Amẹ́ríkà bẹ̀rẹ̀ sí ṣèwádìí, ó ní wọ́n ká owó tó tó òbítíbitì owó mọ́nú àkáǹtì rẹ̀, ló fi jẹ́ pé ẹrú kan ní mú ní kó bá ìgbà ẹrú. ojú tí ìjọba Amẹ́ríkà yóò fi máa wo àwọn ìránṣẹ́ Ọlọ́run báyìí yóò yàtọ̀ sí ojú tí wọ́n fi ń wò wọ́n tẹ́lẹ̀. kò ní jù báyìí lọ tá a gbọ́ lábalábí tá a wà yìí, bó bá ṣe ń lọ lórí ẹ̀ àní jẹ́ kí tí yóò di sí o. Ọmọ Aláṣẹ Media, ẹ máa gbọ́, ẹ máa wò, ẹ like, ẹ subscribe síbẹ̀. báwọn ìròyìn ọ̀hún bá ṣe lọ lẹ́kan ọ̀jọ̀kan, àwa ò ní jẹ́ kí tí yóò di sí o. ire lónìí o, ire ire kàbìtì, á tún pàdé lọ́jọ́ míì, ire o. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ Aláṣẹ. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. àtirètí rẹ̀ o. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. wá bá wa sọ̀rọ̀ ká lè ìjìnlẹ̀ mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí wá sí. bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.
ìjìnlẹ̀.